mo bọ́ lọ́dún sọ́dún òwe mo bọ́ lọ́dún sọ́dún òwà ọ̀nà yẹ̀mí ló ti lé lọ́dún ayaba sọ̀run ní sọ́dún lónìí mọ́mọ́ rẹ̀ bí lẹ́kún ti Kaduna mo bọ́ lọ́dún sọ́dún mo bọ́ lọ́dún sọ́dún òwe mo bọ́ lọ́dún sọ́dún òwà fún mi láyọ̀ ló ń sọdún lónìí mo bọ́ lọ́dún sọ́dún. ìgbà lóde tó ní o nílé yìí mo júbà kí n tó wọlé wá. mo rẹ́bà f'Olódùmarè ọba tó lóhun gbogbo nínú ohun gbogbo ọba tó lójú ọjọ́. ọba tó láti wáyé ọjọ́ ọba tó láti wọ̀ oòrùn. ọba tó níbẹ̀ bí ó máa bẹ. ọba tó bá wà dá onínú rẹ̀ oníwà rẹ̀ adúmáàdá rẹ̀ wà lóbìnrin. ọ̀nà yẹ̀mí olúwa fún mi láyọ̀. ayaba sọ̀run tí ń gbé ní Toronto lórílẹ̀‐èdè Canada. ó ti sọdún èyí náà wá ṣe tẹ̀mí tówó tọmọ ta ìtètè kú ti ṣe balẹ̀ ọ̀rọ̀. gbogbo ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ní sọjọ́ bíi rẹ̀. aládé orí rẹ̀ ló gbé mi dé gbàgede. ìfẹ́ rẹ̀ ayọ̀ rẹ̀ ìdùnnú rẹ̀ ẹni bí ọkàn rẹ̀ adùnbàrìn rẹ̀ ọ̀túnba Fatai títí lọ pẹ́ Basọ̀run. àwọn ti Beckham nílùú London. ọ̀pọ̀ ti sọdún èyí náà. kó dàgbà kó dògbò kó fọwọ́ pawú kó fèrègì jóbi. màmá olúwa rẹ̀ mi lẹ́kún olú ọmọ first little miss Nigeria of Montreal ní 2019. ọmọ dáadáa ó ní bá mi kẹ́ ìyá mi dáadáa. ó ní ìyá mi ṣe iyebíye lójú mi kórìjọ olólẹ̀ ìpẹ́ kó o mọ̀ ṣe lò ó nínú nírọ̀pọ̀ ọdún. àwọn ẹ̀gbọ́n ọkọ rẹ̀ nílùú London mi Sílífà Sádíkù àwọn ti London gangan. màmá sílẹ̀ lọ́lọ́wọ́ ẹ̀ láti Amẹ́ríkà wọ́n pè mọ́ kí yín dáadáa. àti gbogbo ẹbí Basọ̀run wọ́n pè mọ́ káyà rere lẹ́dẹ̀ ọkọ aya tó dára tó rẹwà tó rekete. wọ́n kò ti sọdún èyí náà kò nípa àrùn oníjà wá ọtí. Captain Abiola anu olúwa rẹ̀ mi lẹ́kún Ọ̀nàlàjà. bàbá Junior ti ń bẹ nílùú Manchester wọ́n ní àmọ́ kí ọ. àbúrò rẹ̀ Olúṣọlá Gbẹ̀ngà àti Victoria Ọ̀nàlàjà nílùú Àbújá. Pastor Fẹ́mi àti Blessing Ọ̀nàlàjà nílùú Èkó wọn pé ó kó sàmọ́dún ọ̀la ńlá nínú ohun gbogbo tó o bá dáwọ́lé. Madama Imasiko olórí Sọlá Òwòrú Fálẹ́yẹ ìyá ìlérí wọn pé kó o gbọ́ bí olú gbogbo ti ń gbó. kó o dàgbà bí àárọ̀ òwúrọ̀. àbúrò rẹ̀ àtàwọn North London Oyèdìkẹ́ òkè owó àtọkọ rẹ̀ Bámbọ̀ òkè owó ní UK. gbogbo wọn kí ọ pé o ti sọdún èyí náà wá ṣe tẹ̀mí sí. àbúrò rẹ̀ ń kí ọ gidi gan. àwọn ti Canada àbúrò rẹ̀ àtàtà Àbáyọ̀mí àtolórí Kẹ́mi Òwòrú àtàdéwálé bàbá Negro ọkọ̀ tutù. wọ́n ní ń kí ọ. àwọn ti Kẹ́nẹ́ ní Toronto lórílẹ̀‐èdè Canada tó sọmọ gidi sí ọ. wọ́n pàṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe. Babs Òwòrú ní Kadri Lábàtà lórílẹ̀‐èdè Canada. ẹ̀gbọ́n ìyá rẹ̀ mi tó ṣú ọ. ó ní kò sí bó o bá ti pẹ́ nílé ayé tó. ọ̀nà yẹ bí onímọ̀ sàré ọmọ. àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjèèjì Mr and Mrs Adéjáyésìnmi àwọn ti Ìjẹ̀bú Òde. Mr and Mrs Túnjí Jáyésìnmi àwọn ti Ìjẹ̀bú Igbó. wọ́n ní mọ̀ kí ọ. Olúfúnmiláyọ̀ ayaba Sọ̀run mo fẹ́ mọ̀ rẹ̀ lé àwọn ọkọ rẹ̀. ọmọ Basọ̀run àgbàlagbà oyè. ọmọ òwúrú yálẹ̀ yági oko bí wọ́n ti kó kí àwọn ọkọ rẹ̀ ni. ọmọ òkè túlú igbó sábàrí. ọmọ agbóruru níwájú ológun. ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́ fínáfínà bẹ lẹ́nu alágbẹ̀dẹ. Olúfúnmiláyọ̀ náà yẹ mímọ́ gbòkè àwọn ọkọ rẹ̀. ọmọ òdókó níbi owó gbẹ́nso. ọmọ ògbómọ̀gúnkẹ́. ọmọ òyàkẹ́ mẹ́rí bí ẹni yòókó. òyà gàmbàrí bí ẹni yá àkàrà. ọmọ adára kó tó pín gún. ogún jẹ́ wọn pín dáadáa nílé àwọn ọkọ rẹ̀. ọmọ òkè kan tí ń bẹ nípẹ̀ kó pópó. ọmọ sọ̀gbọ́n olúlẹ̀ níbi igi owó gbẹ́nso. Olúfúnmiláyọ̀ wá nílé àwọn bàbá rẹ̀. agboolé òsàmúrò ní ọgọ́ òwòye níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀. ọmọ ní ntọ́yìnbó yìí nílé. Olúfúnmiláyọ̀ náà yẹ mí. ayaba Sọ̀run ọmọ lọ́wọ́ jòyè méjì ìpọ̀. ọmọ òjòyè kò yẹ wù níjẹ nílé bàbá rẹ̀. ó ní fọdúnwé yìí sáàsẹ̀mù. ìran ọlọ́dún ní mọ́mọ́dún rẹ̀ lọ́dún. oyin ṣe tiẹ̀ nínú afárá. àfìbòjọ́ ṣe tiẹ̀ nísàlẹ̀. èrún ṣe tí wọ́n lági yan. Olúfúnmiláyọ̀ Basọ̀run ṣe tiẹ̀ láàrin ọmọ adarí òun mo bọ́ ọ dúpẹ́. ìwọ tó ṣe tọdún yìí wàá ṣe tẹ̀mí nílé ayé nínú ọ̀rọ̀ tó gbọ́ rẹpẹtẹ. ó yá òòrà ló níyàwó ọ̀kú. ìgbà rẹ ti dùn yọ ọlọ́run oníjó tún. aládé orí rẹ ẹni bí ọkàn rẹ. Ọ̀túnba Fatai títí ló pẹ́ Basọ̀run. bí n ló gbé mi dé gbàgede. ọlọ́dúnkẹ́ wá bá mi
mi kì í bí ológun ẹrú. ó bá mi sábẹ́ ọlọ́gbọ̀n ìwọ ọ̀fà aládùúkẹ́ jàǹtàlẹ̀ mi jẹ́. apẹ̀sàbí